ìkàlẹ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Ẹ kú àtàárọ̀ o, báwo lójú ọjọ́? Á dára fún gbogbo wa, kò ní dàálẹ̀ o. Orúkọ ẹ̀mí tí mò ń bá yín sọ̀rọ̀ ní Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Kí la fẹ́ bára wa sọ? Ẹ ka àkọlé yìí dáadáa. Ewu tó wà nínú ìbúra. Yorùbá ní ọmọ kékeré búrokó ọwọ́ ẹ̀yìn, òòjọ́ kọ́ lolúwéré jà o. Àní ọmọ kékeré ó bú ìrókò ọwọ́ ẹ̀yìn, kì í ṣòòjọ́ lolúwéré jà. A máa sọ fúnra wa lórí ọ̀pọ̀lọpọ̀ ètò tá a ti ṣe yí pé ẹ yé parọ́ mọ́súmọ́, ẹ yé parọ́ má jẹ mọ́. Ogun àfọwọ́fà ní ayé kálukú òun lọ́pọ̀ o. Ẹlòmíì ò torí kí káyọ́bà lè pè wọ́n lẹ́ni ire yóò ṣe pé àfọ̀fojúrí bí tí ń fọmọ rẹ̀ ṣépè, ní ó máa fàyà rẹ̀ ṣépè, ní ó máa fọjọ́ ọ̀la rẹ̀ ṣépè, ní ó máa fìdílé rẹ̀ ṣépè, ní ó máa fi ṣẹ́ẹ̀sì rẹ̀ yóò máa fi ṣépè torí pé kí wọ́n lè pè é ní èèyàn dáadáa níṣojú gbogbo èèyàn. Àmọ́ òun fúnra ẹ̀ mọ̀ pé ẹni ibi lòun ní kọ̀rọ̀ àti ní gbangba. Ìbúra. Ọ̀rọ̀ tá à ń wí ìṣẹ̀lẹ̀ láàrin ọkùnrin kan àti obìnrin kan. Eléyìí jẹ́ part 2 ìbúra. Ìbúra alákọ̀ọ́kọ́ tá a sọ̀rọ̀ lórí ẹ̀ ní ààyè tá a gbọ́dọ̀ máa ṣépè tàbí sọ ọ̀rọ̀ òdì tó jẹ́ pé láàrin kádìjú káyà ń tá a bá wí yóò sì máa rí bẹ́ẹ̀. Nínú rẹ̀ ni mo ti sọ ọ̀rọ̀ nípa ẹ̀yin tẹ́ ẹ̀ máa lo etí ẹ̀ bá dò. Ẹ lẹ́yìn lo òkun, ẹ̀ ń lọ ọwọ́ ẹ̀, ẹ̀ ń lọ ọ̀sà, ẹ̀ ń lọ ọwọ́ ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àdéhùn tẹ̀ ní múṣẹ ẹ máa lọ bóbìnrin ṣe é. Ẹ lẹ́ lọ cash fund létí odò ẹ máa parọ́ fúnra yín. Ẹlòmíì lè torí pé torí pé olóbìnrin tó kú parògòdò ó lè pọ́ wọn pààyà òun fi sí pẹpẹ súùpù fún tó bá gbà fóun. Tóun bá kọ̀ tóun ọ̀fẹ́ kí òun ó kú kóun ó ṣe kìnnì kan kóun ó ṣe kìnnì kan bóun bá délùú èbó wọn máa rọkọ̀ fún lójoojúmọ́ tó sì mọ̀ pé lórí irọ́ ni. Ìbúra wọn la fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Gbogbo ẹ̀yin àti ìdílé kẹbọ̀dá àkọ̀wé ẹ wá kọ́gbọ́n kí ni wọ́n á ń wí wọ́n tún ti dé èyí èsì kí ni wọ́n á ń wí o. Ọgbọ́n wà ńbẹ̀ jókòó kọ́kọ́. Ọkọ torí ìyàwó rẹ̀ kọ́gbọ́n, ìyàwó torí ọkọ rẹ̀ kọ́gbọ́n. Ẹ̀yin màjèṣí bọ̀dá iléèwé ẹlòmíràn màmá wọn ń pè májèṣí, ọmọdé ilé ni wọ́n ń pè májèṣí. Gbogbo ẹ̀yin ọmọ wẹ́wẹ́ inú ilé, ẹ̀yin èwe inú ilé ẹ wá kọ́gbọ́n o. Ẹ wá kọ́gbọ́n o. Ohun tí ń lọ káàkiri ayé níbi ọ̀pọ̀lọpọ̀ ti ṣubú tí ọmọ iwájú ni wọ́n máa wá aburú sí, bẹ́ẹ̀ sì ni ẹ̀yìn ní nǹkan ti ṣẹlẹ̀ ọyẹ wa kọ́gbọ́n. Orí ọ̀tá mi lè torí ẹran, orí ọ̀tá mi lè torí eku, orí ọ̀tá mi lè torí ẹja, orí ọ̀tá mi lè torí ẹyẹ, orí ọ̀rẹ́ mi lè torí ọ̀tá mi. Àjọ nínú iná ò kéré, àjọ níbodè ọ̀run ò ráúráú. Ẹ ń bi mí pé báwo lọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀. Arákùnrin kan ló pàdé ọmọbìnrin kan. Nígbà tó pàdé ẹ̀, ọmọbìnrin yìí jáde láti ìdílé ọlọ́lá
ó lówó lọ́wọ́ dáadáa ọlọ́run kẹ́ ọkùnrin náà jáde láti ìdílé ọlọ́lá ó lówó lọ́wọ́ dáadáa ọlọ́run kẹ́hùn náà ṣùgbọ́n ọlọ́run kẹ́ obìnrin ju ọkùnrin lọ wá gbọ́ ò. àwọn méjèèjì bá ní ohun tí ó ṣẹlẹ̀ ni pé káwọn ò múlẹ̀ ṣùgbọ́n dúkọ́ tó di pé wọ́n pa wọn múlẹ̀ ìfẹ́ ti kó sí ọ̀dọ́mọkùnrin lórí ìfẹ́ sì ti kó sí ọ̀dọ́mọbìnrin lórí títí ń pa wọ́n bí ọtí. tó ìdílé àwọn ọkọ àwọn ọ̀jọ̀gbọ́n pọ̀ ńbẹ̀ ọ̀sáré wálé lágbájá ó ti yẹ kó mú ìyàwó wálé ó lóun ti ẹ̀ ti rẹ́kọ̀ òun ti rí ìyàwó kan ọmọ ọbúwa ní ọmọ ọbí báyìí ni kí a lè kọ rẹ̀ ní wọ́n bá béèrè sí wọ́n bá ní wọn ò gbọ́dọ̀ fẹ́ra wọn o wọn ò gbọ́dọ̀ fẹ́ ara wọn o lóòótọ́ ìwọ lè lówó lọ́wọ́ kóun ó lówó lọ́wọ́ ṣùgbọ́n ẹ lè jọ ọjọ́ rẹ̀ lásán pé kẹ́ ẹ máa kíra yín ewu ń bẹ ńbẹ̀ o torí ẹ̀ là á máa sọ fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin àti ẹ̀yin ọkùnrin gbogbo ẹni wọn bá dẹnu ìfẹ́ kọni kọ́lá àfẹ́ o ẹ gbọ́ ẹlòmíín bẹ olóore rẹ̀ lọ́fẹ́ báyà torí pé máa ń bùn ọ́ ní nǹkan kan wá torí ẹ̀kọ́ lọ́ọ́ ràfẹ́ tipátipá bọ̀ ọlọ́run tó ń torí ẹ̀wọ̀ ìbílẹ̀ aláwo káàkiri àbílẹ̀ aláàfáà àbílẹ̀ wòlíì pé ẹ bá ń dè é ẹni yìí máa bùn mí lówó ẹ bá ń dè é kọ́kọ́ nu òfẹ́ sí mi tó sì jẹ́ pọ́tọ̀ lẹ́ni tẹ́ni yìí fẹ́ tí kádàrá rẹ̀ rọ̀ mọ́ ọ̀fà gidi fẹ́ ìfẹ́ bẹ́ẹ̀ kì í lọ títí. ìfẹ́ owó ń bẹ ìfẹ́ ikú ń bẹ ìfẹ́ kí ètọ́jọ́ ń bẹ ìfẹ́ oṣù ń bẹ ìfẹ́ ọdún ń bẹ ìfẹ́ gbére ń bẹ. ìfẹ́ gbére yìí òun lọ́wọ́ sọ wọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ òde òní wọn ò farabalẹ̀ torí ẹnìyà ń dágbé fipọ̀ torí ẹ̀ náà ni bàbá ń dágbé fipọ̀ tẹ́lẹ̀mẹ́ bá ti rí obìnrin tó kúkọ arògbòdò báyìí tó nídìí tó ní kinní ojú ọkùnrin bí ọmọ àṣà náà ni. bẹ́ẹ̀ náà lọ̀pọ̀lọpọ̀ obìnrin tó bá ti rí pé ọkùnrin nílé méjì àbó nílé mẹ́ta etí rẹ̀ ó ti nà báyìí nípa òun ti di yálà ńlẹ̀dì wọ́n máa pàṣẹ tí ó sì mọ̀ yí pé ọlà yìí kọ̀ lọ títí. tó àwọn méjèèjì ìkẹ́nimọ́rọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn òbí ìkẹ́nimọ́rọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn òbí mo ti rọ́kọ ìyàwó ni mo ti rọ́kọ ọkọ náà ni mo ti níyàwó ìwọ̀n tó ṣẹlẹ̀ nílé àwọn ọkọ tí wọ́n ní ò gbọ́dọ̀ fẹ́ ọmọbìnrin yìí bẹ́ẹ̀ náà ló ṣẹlẹ̀ nídìílé àwọn ọmọbìnrin pé irọ́ ò lè fẹ́. ìbẹ̀rẹ̀ dáa lóòótọ́ ṣùgbọ́n ohun tó gbẹ̀yìn rẹ̀ yóò dáa. ẹ̀kú kalẹ̀ gbogbo ẹ̀yin olóríire tẹ wà ń jòkó tẹ́ ń gbọ́ ètò wa yìí á dára fún yín kò ní dàálẹ̀. àwọn ọmọ yìí bá ní àwọn fẹ́ ara àwọn ní tipátipá
àtọkùnrin àtobìnrin wọ́n bá lọ múlẹ̀. nígbà wọ́n lọ múlẹ̀ wọ́n méjì ara wọn àti nǹkan kankan wọ́n fi múlẹ̀ fún wọn. ọ̀pẹ́ kò jìnnà ẹni tó múlẹ̀ fún wọn jẹ́ ó yé wọn yí pé ohun tó ń sọ fún yín yìí ẹ gbọ́dọ̀ fira yín lẹ̀ o bí ẹnìkan bá fẹ́ nìkan lẹ̀ yọ ìyá wèrè ni o wọn làwọn fẹ́ lẹ̀. àní ọmọ kékeré bú ìrókò ó ń wẹ̀yìn òòjọ́ kọ́ lolúwéré jà o. tó àwọn òbí ọkùnrin lagídí pé àlọ́ òní ìfẹ́ ẹsẹ̀ wọ́n bá kéwé jọ fún àkàkẹ́kọ̀ọ́ ọmọ jẹ̀sẹ̀ sí yóò fi ṣàwàdà nù. wọ́n bá to ewé jọ wọ́n já méjì wọ́n já mẹ́ta wọ́n fi di ọmọ wọn mọ́lẹ̀ kò rántí ìlú ibi tíyàwó wà mọ́. ẹ mọ̀ pé tí wàá nù májẹ̀mú ìbúra tí wọ́n sọ fún ọ pé tó tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ fẹ́ra yín wèrè ni o. kọ̀tọ́jọ́ kò tó sù èyí ọkùnrin ọ̀ya wèrè. èyí obìnrin bí òun náà wà lọ́hùn-ún àárẹ̀ wọn kọ́kọ́ pé òun náà ya wèrè. wèrè tiẹ̀ tó ń lágbára kí wọ́n tó rójú tu ibi wọ́n ti ṣèbúra ọ̀nà má jí o. ta ló jẹ́ káyé ọmọ bàbá yìí ni. ìgbà wọn gbé ọmọbìnrin dìgbàdìgbà pé wọ́n ń wò tí wọ́n gbé dọ́dọ̀ bá arábìnrin yìí kọ́ yìí fún àbá bíi ọdún díẹ̀ òun àtọmọkùnrin kan wọ́n wá sọ́dọ̀ bàbá òun kó tó di pé bàbá papòdà. bàbá sì ń sọ ńjẹ́ náà lọ́hùn yìí pé tọ́ka bá fi kàn án lẹ̀ àwọn méjèèjì ọjọ́ ya wèrè ni. ẹni tẹ́ gbé wá yìí o kò ní ṣe é wò ó torí wọ́n kìlọ̀ fún wọn níjọ́ kìíní àná. ìkéní ya wèrè ìkejì ya wèrè kí láǹfààní tí wọ́n rí jẹ ń bẹ̀ báyìí o. tí àwọn ọ̀jọ̀gbọ́n bá sọ fún ọ pé má dán wò má ṣe é ibi tí já sí òun lọ padà já sí. a gbọ́ pé nídìílé ọkọ wọn sọ yìí pé kó má fẹ́ ọmọbìnrin. nídìílé ìyàwó àwọn náà takú wọn ní kó lè fẹ́ ọmọkùnrin. àwọn ọmọ fúnra ara wọn àwọn náà bá pàdé àpòpọ̀ wọn fi kàn kéjì wọn mú gbalé aláwo wọn ni wọn ó ṣèbúra fáwọn. ẹ wo kíní yẹn bó ṣe wé mọ́ra wọn o. fúnra ara wọn ni wọ́n fọwọ́ ara wọn fa wàhálà síra wọn lọ́rùn. bẹ́ẹ̀ náà ní ń bẹ láyé òde òní. ẹ̀tọ́ èèyàn mẹ́rin tí wọ́n kó síwọ̀ nìkan lọ́dọ̀ rẹ̀ pé máa pín kọ́ kárí wọn. báyá bí ogún ọmọ ni ogún ìyàwó ni ọkọ mi gba àkúntì ẹ̀. tàbí tálọ́mì bá rí tíyàwó rẹ̀ bá ń dìde inú ọmọ àbí ni má bínú ìyàwó rẹ̀. ìka ọ̀dọ́gba. ẹ̀yin ọkùnrin ẹ má torí ohun tẹ́ jẹ kẹbọjọ́ ọ̀la ń jẹ́. ẹlòmíràn parọ́ fún obìnrin pé wọ́n fẹ́ bóyá torí pé obìnrin yìí lówó lọ́wọ́ àbó ní dúkìá kan yóò máa wá búre ké wájú rẹ̀ tàbí ọmọ ọṣẹ́ níwájú ọ̀gá. bí tí ń dákọ wà láìtàláì ni wọ́n máa dákọ ògún ni wọ́n máa dákọ yóò sá máa gbogbo ẹ̀ mọ́ra wọn. káyọ́bà lè pè é ní olóòótọ́. ẹja ṣọ́ra fún ìbúra. obìnrin mi náà máa parọ́ fọkùnrin
torí pé ń bùkátà sí owó kan tó ní ìdí kíákíá ń gbà yẹn yóò máa lóhun láìkì òun lọ́ọ̀fọ̀ ọkùnrin bíi 10 pọ̀ lẹ́ẹ̀kan náà tí ó sì ní gé wọn mọ́ yóò gbà lọ́wọ́ ilé yóò gbà lọ́wọ́ ilé yóò gbà lọ́wọ́ owó tó gbàgbàgbà káàkiri tí èso owó ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ tó dà fún ọjà tó fi ń ṣiṣẹ́ òun ní tú oṣẹ́ rẹ̀ ká òun ní òjò ọlákòjọ òun ní òjò ọláṣeyọrí ìwọ ọkùnrin ohun tó ní lè ṣe ó sì ń dá mi láàrẹ̀ kaná ó tún mọ̀ pé ọmọbìnrin yìí ò ní fẹ́ kí lòun wá ń ṣàdéhùn sí iwájú rẹ̀ ebo ti níyàwó tiẹ̀ ńlẹ̀ ọba sọ fún pé oníyàwó má parọ́ fún pé ìyàwó rẹ̀ ti kú bákùnrin mi ti ń ṣe ní alẹ́ kọ́dà ìyàwó òun ti kú o òun nìkan lòun ń dá gbé tó sì mọ̀ pé lórí irọ́ ni ọlọ́run yóò tún wá sí o ẹ jẹ́ ká máa ṣọ́ra sí o ẹ jẹ́ ká máa ṣọ́ra sí o ẹ ṣọ́ra fún ìmùlẹ̀ o ẹ ṣọ́ra fún ìbúra o ẹ má jẹ́ akọwọ́ ara wa bọ́ sọ̀ lọ o ẹ má jẹ́ akọwọ́ ara wa bọ́ sọ̀ lọ o páńpẹ́ ayé ò ní mú wa o ọ̀kútẹ́ ayé ò ní mú wa o òkun ayé ò ní dè wá àní kó sínú ẹjọ́ ayé o orúkọ mi ní Lukman ọmọ ẹ̀dá rẹ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. fáǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa nínú WhatsApp group ẹ gbọ́ nọ́mbà wa tẹ́ lè fi darapọ̀ mọ́ wa ní WhatsApp group tó bá jẹ́ pé Nàìjíríà kọ́lẹ́bẹ́ wà ẹ tẹ +234 80 3298 3298 ẹ̀jẹ̀ tó ń wílẹ̀ ẹ̀ka sí +234 80 3298 3298 ẹ̀jẹ̀ mú kàn sí wa +234 81 33 155 111 ẹ yẹ kí n fún wa ní nọ́mbà àti Kútọ́nù ẹ jẹ́ n fún wa ní nọ́mbà àti Bẹ̀nẹ̀ orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ +229 67 53 89 15 ẹ jẹ́ n tún wílẹ̀ ẹ̀ka sí +229 67 38 915 ẹ̀jẹ̀ mú kàn sí wa +229 52 98 8116. a kì í bá a mọ̀ ẹ lè fẹ́ béèrè lórí àkọsíjáyé yín ẹ kàn sí wa kì í ṣọ̀fẹ́ o àbí ẹ fẹ́ tọ́jú àrùn ara ọlọ́jọ́ pípẹ́ bóyá àwọn ojú olúwa ti ṣègbéyàwó lọ́jọ́ tó ti pẹ́ àbí iṣẹ́ títí ń yá tẹ́lẹ̀ tí ò yá mọ́ lóríṣiríṣi bẹ́ẹ̀ lọ ẹ kàn sí wa dára fún yín kò ní dàálẹ̀ dégà kan lọ́dọ̀ mi orílẹ̀-èdè Kòtónú ẹ̀lẹ́ ti bá mi dégà kan òun ní ọ̀dọ̀ mi ní orílẹ̀-èdè Kòtónú ǹjẹ́ gbọ́ báyìí ẹ sá máa pe àwọn nọ́mbà yìí tẹ́ bá ti pe ti Bẹ̀nẹ̀ tí ó bá ti lọ kẹ́ mọ̀ pé sí lórílẹ̀-èdè Bẹ̀nẹ̀ nìyẹn o tẹ́ bá ti pe ti Nàìjíríà tó bá lọ kẹ́ mọ̀ pé mo wà lórílẹ̀-èdè Nàìjíríà àdúrà wọ́n gbà wọ́ àdúrà wọ́n gbà wọ́ á dára fún wa o kò ní dàálẹ̀ o tó àgbẹ̀rúkúrúkú bá gbàgbà rúkúrúkú ọkọ́ láàfi sìnkú ẹ̀ ẹni abá lóun ò ní jẹ́ àríbísí ilé ayé wa ilẹ̀ máa lánú máa kọ̀ kìtì bò wọ́n ilẹ̀ lánú máa gbé wọn mì tó ire o ire kàbìtì kọ́ máa yí wọlé ẹnì kọ̀ọ̀kan wá. Ìbá àlè ọ̀gá ni tí bá àlè wà kúlé ọ̀run o. Ìbá àbúrà.